àròyé Jésù mo gbérédé mo bá rògbò jíde gbogbo yín ẹ mọ̀ pé ẹ wá wòrè mi ọmọ dúdú bí ewúrẹ́ ilé wa kòrò ní múni níyì ọmọ tèmi ibi gbogbo oníṣọ kankan oṣù páláyé ibi orí bá lọ nílẹ̀ mọ́lọ́gbọ̀n ó sọ mí ebi ń pa mí ò ṣe bìbè wí iná jó mi ò ṣe kùn ìyá mi àdùnní ẹ máa dákòtò adíṣẹ́ bá ń gbérin àbẹ́ ẹgbẹ́ ilé òní kò yí láwà o ẹsẹ mo dúpẹ́ Ọlọ́run wo máa ń yan àwòyè ìyá mi sanwó mi lọ́wọ́ lọ́wọ́ nílé òní kò yí láwà o nílé òní kò yí láwà ọ̀ọ́bì. àdélé yìí nílé òní kò yí láwà o àdélé yìí nílé òní kò yí láwà o àdélé yìí nílé òní kò yí láwà o nílé òní kò yí láwà o nílé òní kò yí láwà o nílé òní kò yí láwà o. Àfijó oníṣòwò lèmi ń fi lọ́wọ́ nítorí màámi Àdùnní máa pé kẹ́ẹ̀pẹ́ láàyè. Màmá kẹ́ẹ̀pẹ́ láàyè kẹ́ẹ̀pẹ́ láàyè bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀pẹ́ láàyè ìgbọ́rọ̀ owó ló bá kárẹ̀ yẹn kẹ́ẹ̀pẹ́ láàyè ayé yìí dára kẹ́ẹ̀pẹ́ láàyè ayé yìí dára kẹ́ẹ̀pẹ́ láàyè ayé yìí dára kẹ́ẹ̀pẹ́ láàyè. Àmì o. Torí ìyá mi Àlàní la ṣe wádìí. Bẹ́ẹ̀ni ọ̀nà jìn látẹ̀kọ̀. Àwọn ní ẹran wà wá o. Àwọn ní ẹran wà wá. Grandma ni o. Ìyá mi Àdùnní. Àwọn ní ẹran wà wá o. Àwọn ní ẹran wà wá. Àwọn ọmọ ìdùnnú tẹ́ bí jọ. Àwọn ní ẹran wà wá. 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 Àwọn ní ẹran wà gbogbo wa pátá bá mi ádìdé nìkan bàbá Akẹ́mi ẹ súnmọ́ mi níyà yìí ẹ má fi ìbọ̀rọ̀ bàbá Akẹ́mi ń kọ́ mo ni wọ́n wà sí wọ́n tẹ́lẹ̀ ní àgbẹ̀rù yìí ẹ ṣe mo dúpẹ́ Ọlọ́run ó wọ́n máa yà ẹ máa pé
fún bàbá o ìta nílà fọlọ́run wa mami ẹ̀yin lẹni lágbó Olódùmarè ẹ ní kánjú kú gbogbo ìgbà tẹ́ ẹ fẹ́ lò nílé ayé ẹ ní mọ sáré o àmín ní mọ sáré o àmín ní mọ sáré o àmín ìdáyé tó ti ń dùn yí Ọlọ́run ọbọ níjó parẹ́ àmín ẹ wá máa ń gbọ́rọ̀ ẹnu mi kẹ́ ẹ pẹ́ bí mọ́ pẹ́ ṣe é pẹ́ onílùsọ ti wà níbẹ̀ o anisẹ́ tó bá ń gbèrín abẹ́ ẹ gbèrín ilé mo dé lónìí àná òkú gbọdọ̀ rọ kí owó bẹ́ẹ̀ kó o sì gbọdọ̀ rọ bí àjà ẹ ti ránṣẹ́ kóró orò ti dé ẹ máa ń gbọ́rọ̀ ẹnu orò máa ń pọ̀ yànmọ́yànmọ́ o ẹ máa pẹ́ ìta nílà fún bàbá o ìta nílà fún bàbá ìta nílà fọlọ́run wa o ìta nílà fún bàbá àtòrin àtìyìn àdìjọ́ ọpẹ́ ìta nílà fọlọ́run. Ìdánilà fọlọ́run. Ìdánilà fọlọ́run. Ìdánilà fọlọ́run. Ìdánilà fọlọ́run. Óyá o ìdánilà fọlọ́run. 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 Gbogbo ọmọ kò tó bá wà níbi ẹ máa gbọ́dọ̀ ẹnu mi ẹ jẹ́ kí lóògùn ọmọ àlọ́ ẹ lákẹ́ máa ẹ máa pẹ́ kó jẹ́ ẹ máa pẹ́ ní tó Olódùmarè gbàgó jẹ́ gbàgó jẹ́ gbàgó jẹ́ gbàgó jẹ́ gbàgó jẹ́. ẹni bá ní bẹ́ẹ̀ má sàmọ́dún gangan ní òru nígbà àmín. Àmín oníṣòwò ilé mi kí lọ́wọ́ ẹ máa gbọ́dọ̀ ẹnu mi ìyá ṣe wọ́n kọ̀ ara mi mélòó ni ìwọ́n lò lọ́rọ̀ wọn máa ń dá máa kó tọ́ kí ni tó wọ́n tọ́ wọn. ìyá mi lọ́rọ̀ abiyamọ nìyá yìí ẹ̀dákẹ́ ẹ̀ máa dáná àgbàjá rẹ̀ àwọn ọmọdé bí ó lè kú èyí ló rí máa sáré gbogbo ìrẹ́ ló ní ayé ìyá yóò mọ̀ ẹ máa pé ó mọ̀ náà gbogbo abiyamọ tó bá wà ní ẹ̀já jọ kọrin yìí lápapọ̀ o àwọn tá a bá nífẹ̀ẹ́ mọ̀mọ́ ẹ̀já jọ kọrin àpapọ̀ o ẹ máa pé kò máa ní tọ́sí mi o kì í dé èèyàn ó tẹ́ ẹgbẹ́ Ọlọ́run má jẹ́ mọ sàárẹ̀ ọmọ o Ọlọ́run má jẹ́ mọ sàárẹ̀ ọmọ Ọlọ́run má jẹ́ mọ sàárẹ̀ ọmọ o Ọlọ́run má jẹ́ mọ sàárẹ̀ ọmọ kì í dé èèyàn ó tẹ́ ẹgbẹ́ Ọlọ́run má jẹ́ sàárẹ̀ ọmọ Ọlọ́run má jẹ́ ríkú ọmọ o Ọlọ́run má jẹ́ ríkú ọmọ 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 Ọlọ́run má jẹ́ ríkú ọmọ. Èèyàn ó tẹ́gbẹ́, ó ní kì í dé èèyàn ó tẹ́gbẹ́, kì í dé èèyàn ó tẹ́gbẹ́, kì í dé èèyàn ó tẹ́gbẹ́, kì í dé èèyàn ó tẹ́gbẹ́ o. Ẹ wá máa gbọ́dọ̀ ẹnu mi, ẹ̀yin náà máa jẹ́ ìwọ́n ẹ máa gbọ́ nínú ẹnu mi. Ọlọ́run má jẹ́ rí pọ̀ mọ́ o. Ọlọ́run má jẹ́ rí pọ̀ mọ́. Ǹjẹ́ èèyàn ó dẹ́gbẹ́? Ọlọ́run má jẹ́ rí pọ̀ mọ́. Èèyàn ó gbẹgbẹ́ pé. Ọlọ́run má jẹ́ rí pọ̀ mọ́. Ẹgbẹ́ mo rí pé Ọlọ́run má jẹ́ rí pọ̀ mọ́. Ọlọ́run má jẹ́ rí pọ̀ mọ́. Ọlọ́run má jẹ́ rí pọ̀ mọ́. Ǹjẹ́ èèyàn ó dẹ́gbẹ́ o? Mo ní ǹjẹ́ èèyàn ó dẹ́gbẹ́? Ọlọ́run má jẹ́ rí pọ̀ mọ́.
Tẹ̀bí bàbá Adésírè rè é. Adésírè náà ń kọ́. Lágbó Olódùmarè tó dáyé ẹ̀ bí bàbá rè é. Ọmọ alápòmù ẹ máa gbọ́dọ̀ ẹnu mi. Ẹ bẹ̀rẹ̀ malẹ̀ kẹ́ ẹ jíjọ́ ọpẹ́ ẹ wá wújọ́ Jésù lẹ́sẹ̀ wa. Ẹ bẹ̀rẹ̀ malẹ̀ jíjọ́ ọpẹ́ ẹ jẹ́ Jésù lẹ́sẹ̀ wa. Jíjọ́ Jésù lẹ́sẹ̀ wa. Ẹ jẹ́ kó rí ọkọ̀ rọra máa lọ níbẹ̀ lọ́bẹ̀ lọ́bọ̀ fẹ́ kí bá a fẹ́ bẹ̀rẹ̀ malẹ̀ kẹ́ ẹ jíjọ́ ọpẹ́. Ọlọ́run yóò dé ìgbọ́ ọmọ. Jíjọ́ Jésù lẹ́sẹ̀ wa. Jíjọ́ Jésù lẹ́sẹ̀ wa. Bẹ́ẹ̀ni. Ẹ máa gbọ́ Agbó Olódùmarè tó jáde àti ìdáró máa jẹ́ ara ẹ̀yìn sí bá mi o ẹ wá máa gbọ́rọ̀ ẹnu mi. Ẹ̀yin ni tẹ́ ẹ bá kọ́ra á lẹ̀ tán ẹ máa gbọ́rọ̀ ẹnu mi. Bàbá o ìbànújẹ́ yóò ní kẹ̀yìn láyé ẹ̀ ní mọ̀sálẹ̀ ọmọ. Iṣẹ́ yóò ní ìṣẹ́ láyé ẹ̀. Àti ìdáró máa jẹ́ ara ẹ̀yìn. Kí n tó kú òǹbí lónìí ọ̀rẹ́ mi máa bàbá mi máa ṣe owó sínú àkáǹtì mi òní lónìí jẹ́ ẹ̀yin lẹ ránṣẹ́ pè mí mo sì ti dé òní lónìí jẹ́ ẹni àgbẹ̀lówó ẹ̀ ẹ gbọ́dọ̀ kẹta ọ̀gá mi gbọ́dọ̀ sanwó epo tí mo gùn wá sí àyè èmi ló kọ bàbá mi òní lónìí jẹ́ bàbí ìdúwànù rèé tí mo ti ń pè é látẹ̀ àbẹ́ rí nǹkan ọlọ́run nífẹ̀ẹ́ bọ̀dọ̀ ọ̀hún gbogbo ẹ̀ ló sì bá mu ọmọkùnrin tó dúdú rọ̀gbọ̀dọ̀ ẹ wá máa bọ̀ ẹnu mi ẹ máa gbọ́ nínú ìwé tẹ́ ẹ fi ń sọkọ ọmọge ọlọ́run ò ní jẹ́ ó kú mọ́ yín lábẹ́ ìjà yóò ní kàn yín àbíjà ọmọ wọn lápò mu máa fi yèbọ̀rọ̀ ọmọdé lọ ọmọ ayá mi kò yẹ sọ ọmọ adì ilẹ̀ dogun ẹbí ń lolú ọmọ adérí gbogbo àwọn ni òwálé kò yóò ẹ máa gbọ́rọ̀ ẹnu mi ọyá ẹ máa fún wọn alákàntì mi ń bẹ̀ ọ̀hún. àbíjà yóò ló bá wa dá aṣọ bí èjì láti tẹ̀lé ìjàkùn bá rojú ògùn títí àwọn ọmọ ẹsẹ̀ rí padà relé ní ìgbàkúùgbà táwọn àgbẹ̀ náà bá darí oko tán wọ́n á máa lè padà relé ní ọkọ̀ títí nìkan.